Ẹ káàbọ̀ padà sórí ètò yín ètò wa lónìí a máa sọ̀rọ̀ nípa fíìmù Kòlósìtì apá kẹta. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tí ẹ ń wo fídíò wa nìyí, ẹ jọ̀wọ́ ẹ tẹ subscribe button láti máa rí púpọ̀ lára àwọn fídíò wa wò. Ojú tí ẹ fi ń wò wá kò ní fọ́, etí tí ẹ fi ń gbọ́ wá kò ní di láṣẹ Èdùmàrè. Gbangbadẹkùn TV ló ń fún yín ní review yìí. Ẹ kú dédé ìwòyí níbikíbi tí ẹ bá ti ń wò wá nílé lóko lẹ́yìn odi. Lónìí a máa sọ̀rọ̀ nípa fíìmù Kòlósìtì. Mo lérò wípé gbogbo yín ti wo fíìmù Kòlósìtì láti apá kìíní títí dé apá kejì tó fi dórí apá kẹta tí a ń retí báyìí. Mo lérò pé gbogbo yín ti wò ó. Fún àwọn tí ò bá ti wò ó, ẹ gbìyànjú láti lọ wò ó lórí Àpáta TV. Àwọn ló ń show rẹ̀ lórí YouTube. Ẹ gbìyànjú láti lọ wò ó. Ẹ sáàchì Kòlósìtì, ẹ máa rí i níbẹ̀. Lónìí a máa sọ̀rọ̀ nípa òṣèré wo ni ẹ nífẹ̀ẹ́ sí láti apá kìíní títí dé apá kejì tó fi dórí apá kẹta tí a ń retí báyìí. Òṣèré wo ni ẹ nífẹ̀ẹ́ sí jù nínú fíìmù náà? Ẹ tẹ orúkọ òṣèré náà sí comment section àti ìdí kan pàtó tí ẹ fi nífẹ̀ẹ́ òṣèré náà, ẹ tẹ̀ sí comment section ká lè sọ̀rọ̀ nípa rẹ̀. Lónìí a kò ní rí jù báyìí lọ. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tí ẹ ń wo fídíò wa nìyí, ẹ jọ̀wọ́ ẹ tẹ subscribe button láti máa rí púpọ̀ lára àwọn fídíò wa wò. Ire lójú gbogbo wa ó máa rí o. Ó tún dọjọ́ mi ọjọ́ rẹ̀. Ó dìgbà.